Otasansan rédíò and TV. ìròyìn eléyìí tún lágbára o. ìròyìn tó yẹ kẹ́ ẹ gbọ́, tó yẹ kẹ́ ẹ mọ̀, tó yẹ kẹ́ ẹ mọ̀ bí ṣe ń lọ òun náà nílé tí àtúnmúwá gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ìròyìn ọ̀hún ní ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà nínú ètò ìdìbò tí a ṣe kọjá, ìyẹn Peter OBI lẹ́gbẹ́ òṣèlú Labour Party. Kí wá ní ìròyìn ọ̀hún dálé lórí gan-an? Ohun tá a gbọ́ òun náà ní pé àwọn ikọ̀ kan tí wọ́n jẹ́ ikọ̀ tí wọ́n ń tẹ̀lé Peter OBI ó ní wọ́n ti fi ọ̀rọ̀ kan léde. ọ̀rọ̀ ń sì lágbára, ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ gbọ́, tó yẹ kẹ́ ẹ mọ̀ ni. Kí ni ọ̀rọ̀ ọ̀hún dálé lórí? Kí ni pàtàkì àti kókó ọ̀rọ̀ ọ̀hún gan-an? Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ wa láti ìbẹ̀rẹ̀ fídíò yìí títí dé òpin. Àjọ kan tí wọ́n pe orúkọ ara wọn ní Good Governance Institute GGI, ẹni tó jẹ́ olórí àjọ náà, ìyẹn Mr. Michael, ó ní ó ti fi léde tí ó sì sọ ní yanya wípé kí ilé ẹjọ́ kán má fi àkókò ṣòfò, kí ilé ẹjọ́ kán má fi àkókò àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣòfò, pé pẹ̀lú gbogbo ẹ̀rí tí ó ti wà nílé ẹjọ́ láti fi gbé ẹjọ́ tí Peter OBI tí ó pè tako ìjáwé olúborí àti kíkéde tí àjọ INEC tí wọ́n kéde ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ torílẹ̀-èdè Nàìjíríà tó wọlé, wípé gbogbo ẹ̀rí tí àwọn ìgbìmọ̀ tí wọ́n gẹ́gẹ́ bí agbẹjọ́rò tí wọ́n ṣojú Peter OBI nílé ẹjọ́ pẹ̀lú gbogbo àwọn ẹ̀rí àtàwọn ẹlẹ́rìí àti gbogbo àwọn ìwé dọ́kúmẹ̀ntì tí wọ́n ti kó síwájú ilé ẹjọ́ tó ń gbẹ́sùn awuyewuye tó súyọ lẹ́yìn ìdìbò ààrẹ, wípé ó ti tó, ó sì ti yẹ kí ilé ẹjọ́ kí wọ́n pàṣẹ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó gbé ìjọba fún Peter OBI gẹ́gẹ́ bí ẹni tí ìlú dìbò yàn gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé ẹ rí pé ọ̀rọ̀ tí àwọn èèyàn yìí sọ, ṣé ẹ rí pé ọ̀rọ̀ tó lágbára ni, ọ̀rọ̀ tó wúwo, ọ̀rọ̀ tí ó ní kìmí ni. Nígbà tí olórí àwọn ikọ̀ yìí, ìyẹn obidient movement, tó tún jẹ́ adarí ní àjọ Good Governance Institute gẹ́gẹ́ bó ṣe fi síta, ó ní tá a bá wò ó dáadáa pẹ̀lú bí ìgbẹ́jọ́ ọ̀hún bó ṣe ń lọ àti àwọn ẹ̀rí, àwọn ìwé àtàwọn ẹlẹ́rìí gan tí wọ́n ti yọjú, tí wọ́n sì ti kó àwọn oríṣiríṣi ìwé àti àwọn document àtàwọn ìwé èsì ìbò kọ̀ọ̀kan tí wọ́n ti kó jáde síwájú ìgbìmọ̀ tó ń gbọ́ awuyewuye tó súyọ lórí ètò ìdìbò ààrẹ tó wáyé ní ọdún 2023 yìí. Wọ́n ní tá a bá ṣe àgbéyẹ̀wò, tá a sì ṣe èèyàn yẹ́bẹ́yẹ́bẹ́ àwọn ìwé àti àwọn ẹlẹ́rìí kọ̀ọ̀kan tí wọ́n jáde tí wọ́n sọ tẹnu wọn lórí ẹjọ́ náà, pé yóò dàbí fífi àsìkò ṣòfò àti fífi àwọn nǹkan àlùmọ́ọ́nì orílẹ̀-èdè Nàìjíríà ṣòfò ni tí ilé ẹjọ́ bá kọ̀ láti pàṣẹ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti gbé ìjọba fún Peter OBI tó jẹ́ olùdíje sí ipò ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà nínú ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìdìbò ààrẹ tó kọjá. Àwọn ìròyìn míì tó tún jáde gẹ́gẹ́ bí a ṣe gbọ́, tá a ní ká mú wá fún yín kẹ́yìn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà káàkiri àgbáláyé kẹ́ ẹ lè mọ bó ṣe ń lọ àti bó ṣe ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn eléyìí òun náà ni ó jáde láti ọ̀dọ̀ ẹni tí ó ti jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí, ìyẹn olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́.
níbo ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ níbo ló ti sọ̀rọ̀ eléyìí tá a fẹ́ mú wá fún yín? Kí gan ni ọ̀rọ̀ tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ? Ọ̀rọ̀ tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ ó dá lérí ìṣèjọba aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn aṣòfin, ìyẹn àwọn senators àti àwọn reps. Ìròyìn lèyí lágbára, ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ tó nítumọ̀ tó sì yẹ kí àwọn èèyàn kí wọ́n fòye gbé kí wọ́n sì fi làákàyè gbé yẹ̀wò. Kódà àwọn tí ọ̀rọ̀ ń bá wí gan, ó yẹ káwọn gan kan tún ọ̀rọ̀ ń yẹ̀wò dáadáa. Ohun tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ òun náà ní pé ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ní kò bójúmu, kò bófin mu, kódà kò sí ní ìlànà òfin gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀. Ó ní ìwà tí kò tọ́ ó ní kí àwọn aṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n máa pinnu iye owó tí wọ́n máa gbà lọ́wọ́ ìjọba gẹ́gẹ́ bí aṣòfin. Tẹ́ ẹ̀ bá dé gbàgbé, ṣáájú ni ìròyìn kan ti jáde wípé àwọn aṣòfin pé wọ́n ń gbèrò láti ṣe àfikún iye owó tí wọ́n ń gbà gẹ́gẹ́ bí aṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn àwọn senators àti àwọn reps. Ṣùgbọ́n olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ti sọ̀rọ̀ jáde, ó sì ti sọ èrò àti ìwòye tiẹ̀ gan lórí ìgbésẹ̀ tí àwọn aṣòfin tí wọ́n fẹ́ gbé ọ̀hún láti fi ṣe àfikún iye owó tí wọ́n máa gbà lọ́wọ́ ìjọba gẹ́gẹ́ bí aṣòfin. Níbi ètò ayẹyẹ tí wọ́n gbé kalẹ̀, ìyẹn ayẹyẹ 60 ọdún tí amòfin àgbà Afẹ́ Babalọ́lá tí ó ti ń gbẹjọ́rò tó ti wà gẹ́gẹ́ bí amòfin, ìyẹn 60 years at bar. Ó ní olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ òun ló ti sọ̀rọ̀ ọ̀hún tó sì sọ yànyà wípé kò bójúmu o, kò tọ́, kò yẹ, kódà kò ṣeé gbọ́ wípé àwọn aṣòfin àwọn ni wọ́n fẹ́ pinnu, àwọn ni wọ́n ń pinnu láti ṣe àfikún iye owó tí wọ́n máa gbà gẹ́gẹ́ bí amòfin lọ́wọ́ ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ gbọ́, ẹ̀yin tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wá, ṣé olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣé kò rí ọ̀rọ̀ yìí sọ ni? Ṣé àsọjù ni? Àbí ojú wo gan lẹ̀yin fi wò ó? Àbí ó tọ́ sọ yẹ kọjá pé àwọn aṣòfin àwọn náà ni wọ́n ó tún máa pinnu iye owó tí wọ́n máa gbà gẹ́gẹ́ bí amòfin lọ́wọ́ ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà?